bíbọ òrìṣà nílẹ̀ Yorùbá ègún ni. Ègún yìí sì máa ń ran ìran kìíní. Ẹni tí ọ̀rà yọ jẹ̀yẹ̀. Yìí máa ń ran ìran kìíní títí dórí ìran karùn-ún, títí dórí ìran kẹfà. Téèyàn ò mọ̀ ń pa ẹ̀, èèyàn máa jìyà rẹ̀. Ó dàbí ìgbà tó yẹ pé o mọ̀ nípa là, wọ́n wá kọ́ ọ́ nílà. Sọ pé tí wọ́n bá ti kọ́ ọ́ nílà nísìnyí, ó rí pé kò bùkún ọ nísìnyí. Ìwọ ló máa jẹ̀yà tí bàbá rẹ̀ ṣe fún ọ. Téèyàn bá ń bọ bàbá rẹ̀ tàbí tó gbé kan nínú àwọn bàbá rẹ̀ ní bàbá ilẹ̀ Yorùbá, tó ní bàbá ilẹ̀ Yorùbá ni, irú Ògún nísìnyí Èkìtì ló ti wá, kò í sọmọ Ìwó. Ṣàngó nísìnyí Ọ̀yọ́ ló ti wá, kì í sọmọ Ìwó. Bẹ́ẹ̀ náà ni Agẹmọ Ìjẹ̀bú ni, kì í sọmọ Ìwó. Ní téèyàn bá ti ń sìn tàbí téèyàn ń bọ yàtọ̀ sóhun, ó ti sọ nǹkan yẹn di ọgbọọgba pẹ̀lú Olódùmarè tiwa nù. Èmi sì ni mò ń rólé fọ́lọ́run. Wọn ò wá gbọ́dọ̀ fi nǹkan kan dọ́gba pẹ̀lú ẹni tí mò ń rólé fún. Torí ẹ̀ ló fi jẹ́ pé ọba àwọn ọba Olódùmarè nìkan lèmi máa ń sìn. Ègún ni. Ègún yìí ó lágbára débi pé yìí máa ń ran ìran karùn-ún, ìran kìíní títí dé ìran karùn-ún, kẹfà, keje. Ṣùgbọ́n ẹni tí ó bá bọ̀rìṣà yọ láti ìran ìkíní títí dẹ́gbẹ̀rún lọ́hùn ọmọ kẹ́ni. Ẹ má máa bá àwọn tí a máa sọdún òrìṣà yẹn, ẹ rí i pé bíi pé wọ́n fi ń táwọn gan tí a fi ń rọ́ lákọ̀ọ́hún, tí a fi ń róúnjẹ kọ́hún. Ṣùgbọ́n tẹ́ ẹ bá tún wá wo àwọn kìrìsìtẹ́nì, tá ẹ bá wo ìwé wọn, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kìrìsìtẹ́nì àgàgà, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kìrìsìtẹ́nì, ègún ńlá ni, nítorí pé òfin ni fún yín. Òfin, ẹ má lùfin Ọlọ́run. Bó bá lùfin ayé gan, wọ́n sọ ọ́ sẹ́wọ̀n. Tó bá lùfin ẹni tó dá ayé àtẹ̀kùn ẹ̀, a jẹ́ pé òfin tó lù yẹn ní tí wọ́n sọ níbẹ̀. Tẹ́ ẹ bá lọ wo Deuteronomy 5, chapter 5, verse 9 and 10. Tó bá lọ wò ó gbọ́n tí wọ́n kọ síbẹ̀ pé ègún tí ò ṣe é parẹ́ ni, tí máa ń ran ìran. Ní tí wọ́n gan ọ̀mọ́ ń pẹ́, bàbá Jésù eyín kan mọ́, kò dáa. Bẹ́ẹ̀ náà ni tó bá lọ wo 1 Corinthians 10 tí Paul sọ fáwọn kan, 1 Corinthians 10 verse 14, ó ní kẹ́ ẹ sá jìnnàjìnnà. Bẹ́ẹ̀ náà ni àwọn tó ń pè mùsùlùmí, wọ́n ti ní kò í ṣe ẹ̀ṣẹ̀ tó ṣe é dáríjìn. Ní tẹ́ ẹ fi rí tó jẹ́ pé èmi tí mo súnmọ́ àwọn mùsùlùmí ni pé kò sí ẹni tí bá ti ń ṣe tọ́lọ́run ni tó bá ń sin Olódùmarè nìkan ni mo súnmọ́. Nítorí pé àwọn náà èyí tí wọ́n ń pe ẹ̀sìn wọn, òun ni à ń pè ní ìmọ̀ Ọlọ́run ní ọ̀kan. Tí kìrìsìtẹ́nì náà ìmọ̀ Ọlọ́run lọ́kan, tán bá ṣe bẹ́ẹ̀, ìgbẹ́ kan náà lájọ wà. Mọ̀ nípa à ń gbé òòṣà kan sílẹ̀, à ń gbé ibì kan sílẹ̀, àwa ń tapo sí gbogbo àwọn òòṣà tí wọ́n gbé wá nílẹ̀ Yorùbá. Orò ìdílé ni. Bí kémi náà sọ pé tẹ̀lú nìsín, kí ní tẹ̀lú òòṣà ni kí wọ́n á máa tà fún gbogbo èèyàn. Èmi ò ṣerú ẹ̀. Ètorí ẹ̀ gbogbo nǹkan tó bá máa mú kí ègún àti èpè ìrandíran, ègún ìbí kó máa jà lórí ọmọ Yorùbá, gbogbo ẹ̀ èmi láti dá dúró. Ìfẹ́ yín ni mo ní débẹ̀, ìfẹ́ ẹ̀yin ọmọ Yorùbá, ìfẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ni mo ní, nítorí ègún tí ń bẹ ńlẹ̀ nìyí. Ègún tẹ́ ẹ lè pa ègún yẹn rẹ́. Má bá wọn lọ sí ọdún òòṣà kankan mọ́. Sá fún abọ̀rìṣà wà ń lù mí bì, kì í ṣe pé ò sí, ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ fún wọn. Tí máa sọ fún wọn, tó bá wù kó gbọ́, tó bá wù kó má gbọ́. Bọ̀ iṣẹ́ tèmi gẹ́gẹ́ bí ẹni tí ń rólé f'Olódùmarè ni kí n má wá orogún ti ipò yẹn. Bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́, èṣù ò lè dọ́dọ̀ mi, èṣù ò lè ṣe mí láíláí, nítorí pé kò fẹ́ kú. Èmi là rólé Ọlọ́run. Tí n bá sì ti ń rólé f'Ọlọ́run, èṣù ò gbọ́dọ̀ dọ́dọ̀ mi. Tó bá dọ́dọ̀, òun gan fẹ́ kú. À ń bèlè èmèrè, àjẹ́, oṣó,
lẹ́bọ̀ lóògùn oníṣègùn babaláwo àwọn yẹn kéré. So ìtorí ẹ̀ tí wọn náà bá di Olódùmarè nìkan mú, tó bá dì mú, kò sí ogun náà, ọlá ó sì máa wọlé ni. Ọlọ́run ló lọ́lá, Ọlọ́run ló lówó, èṣù kọ́ ló lówó. Ọlọ́run ó ṣàánú fún yín. Ègún òbí bá jèso yín nǹkan ọmọ kò ní rò lórí yín mọ́ látèní lọ, ṣùgbọ́n dákẹ́ bíbọ òrìṣà kí ọ̀nà rẹ kó lè máa là.